Hello. Ẹ̀yin èèyàn mi, bí màá ṣe kékeré. Wọ́n bá ní Dr. Lizzy o. Nǹkan tí kábíyèsí ti ń wá látijọ́ pé tí wọ́n bá lè divorce, wọ́n máa lọ. Tí kábíyèsí bá ṣoríṣiríṣi wọn tó bá ká wọn lára, àwọn nìkan náà máa kẹ́rù wọn tó máa lọ. Ní kábíyèsí wá rí opportunity ní àná yẹn pé Lizzy kàn mú ìwé divorce paper wá o pé kábíyèsí òun ò ṣe mọ́. Wọ́n ní kí kábíyèsí sign. Wọ́n ní bí kábíyèsí kan ṣe mú báírò pé kó wá sign báyìí. Bí àwọn elders tán wà ní, wọ́n ní gbogbo wọn ti wà, ó ṣọ́ wọn pé gbogbo wọn wà ní ààfin kóhun tó gbé divorce kan. Wọ́n ní ṣe ni Lizzy kan já bá wọn gbogbo wọn ló sọ pé kí kábíyèsí sign. Ibi tí kábíyèsí fẹ́ sign ṣá lọ́rọ̀ kan ṣá, wọ́n ní ṣe ni alàgbà kan dìde ní àárín wọn tó já báírò gbà lọ́wọ́ kábíyèsí kí kábíyèsí ò gbọdọ̀ sign. Irú ìwé pálapàla wo nìyẹn? Irú nonsense wo nìyẹn? Irú courage wo nìyẹn? Ta ló fún Elizabeth ní advice yẹn pé kó lọ gba divorce paper kó lọ bí kábíyèsí sign? Ó lọ anywhere. Ọ̀nà ni kábíyèsí kan ní ṣe ni woman inú àwọn alàgbà yẹn wá sọ pé kábíyèsí pé Elizabeth ò lọ anywhere. Lọ fún ta ni? Gbogbo ìyàwó mẹ́fẹ̀ẹ̀fà tó wà láàfin yẹn kò sí kankan tó máa kúrò fún anybody. Ṣé nítorí Naomi? Wọ́n ní alàgbà yẹn ń sọ bẹ́ẹ̀. Ó ti ẹ̀ lè wá bí torí Naomi, torí pé kábíyèsí nífẹ̀ẹ́ Naomi, torí ẹni gbogbo yín ṣe ń sọ pé ẹlẹ́fẹ́ lọ. Ẹ lè lọ anywhere. Kábíyèsí ti fẹ́ yín, ó ti fẹ́ yín náà nìyẹn. Wọ́n ní ṣe kábíyèsí bẹ́ẹ̀ lánúlẹ̀. Tí báírò fẹ́ jábọ́ lọ́wọ́ kábíyèsí, tí gbogbo pépà tí àwọn kìíní ya wẹ́lẹ̀wẹ́lẹ̀ tó bá rí pé wọ́n fẹ́ nílẹ̀lẹ̀ pé ṣe ní kábíyèsí, orí kábíyèsí kọrin pé kí leléyìí, kí ni ìtumọ̀ eléyìí, àwọn wo ló ṣe lé. Wọ́n bá ní alàgbà, kí ni God tó ní, kí ni nǹkan tó gbé ẹ lọ́kàn tó fi sọ pé kóun máa sign? Ṣé ìwọ ló fẹ́ ọmọ yẹn fẹ́ Elizabeth fóun àbí anybody báwọn lọ introduce ẹ̀ fóun àbí kí ni gbogbo idán tó pa yìí? Wọ́n ní báwọn tó kù ṣe, wọ́n kàn dáhùn with chorus pé kí ni pé kábíyèsí òótọ́ ni alàgbà yẹn sọ. Báwo lè ṣe fẹ́ sign? Báwo ló ṣe máa ṣe kíní pé kò gbọdọ̀ lọ kúrò láàfin? Ta ló fún ẹ ní advice yẹn pé kó lọ mú divorce paper? Wọ́n ní kábíyèsí ò lè sọ̀rọ̀ kan lánàá lẹ̀. Wọ́n ní opportunity tí kábíyèsí ti ń wá láti ọjọ́ yìí, gbogbo attitude tí kábíyèsí ń fún wọn pé kí wọ́n ti ṣe wọ́n gbò wá ya wọn àṣàkòrò lẹ́nìkan wá dé tí wọ́n sọ pé òun fẹ́ lọ́nà wọn tí inú òun ti ń dùn. Ní alàgbà kan sọ pé nǹkan kan ó jẹun lórí òun òun ò ní gbà pé therefore pé kí gbogbo wọn kúrò níwájú òun. Nǹkan tóun máa ṣe é kù. Tó òun yẹn pé wọ́n rán yín ni. Ṣé kìí ṣe pé plan work yín ni? Ìwọ tó sọ pé o ò ṣe mọ́. Ó lọ sọ fún àwọn alàgbà tó wà ní ààfin pé kán wá jókòó torí ìṣojú wọn ló máa ti fún kábíyèsí ní divorce paper. Kẹ́dẹ̀ jẹ́ olùgbèjà mi, kẹgbèmí lẹ́yìn kẹsọ pé ó tí o Dr. Lizzy ò ní lọ o, kò ní ṣe gbá pé nǹkan tí ẹfẹ́ wá ṣe nìyẹn. Ó yá ẹ palẹ̀ mọ́ kúrò níwájú òun kí gbogbo yín kẹ́ bọ́ta. Wọ́n ní kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àti eléyìí tó ń pè ní Elizabeth àti gbogbo àti àwọn alàgbà pé kábíyèsí ìtóhun máa ṣe é kù pé kán máa lọ ná. Wọ́n ní kò jẹ́ bó ṣe jẹ́ o. Kì í máa ṣe kékeré. Ẹ̀yin èèyàn mi, irú idán wo leléyìí tí Elizabeth wà tó ń dán? Ó máa dẹ̀ ṣe o. Ṣé tìtorí ìwé tó kà ni ó fi fling kábíyèsí? Ó freak pé kábíyèsí o, Elizabeth yìí o, torí pé ó jẹ́ doctor o, ó jẹ́ medical doctor ní ìfẹ́ tí kábíyèsí ní sí ni
àbí torí pé ó fàyìn ju Naomi tó fẹ́ sílé lọ ló ṣe lọ fẹ́ Lizzy, àbí ìwà Lizzy. Ọdún wa àmọ́ nǹkan tí kábíyèsí rí lára ẹ̀ tó fi sọ pé dandan òun fẹ́ fẹ́. Ìgbà tó dẹ̀ ti wá fẹ́ tán, tó dẹ̀ ti wá, ó wá mú ìwà Sátánì ó fi pamọ́ pátápátá. Ó wá mú ìwà ti Ọlọ́run ló bá bẹ̀rẹ̀ sí ní fi hù ní ààfin. Gbogbo tẹ́tẹ́ tí ìbá ti jẹ, gbogbo tẹ́tẹ́ tó ti ta láàfin, tó ti kú, ó kù bèbè díẹ̀ pé kó jẹ gbogbo àwọn tẹ́tẹ́ yẹn, kó jẹ gbogbo àwọn ìfà yẹn, ó ṣe gbogbo ẹ̀. Lèṣù wá ti atari ẹ̀ jáde. Lèṣù wá sọ pé ìwọ kẹ̀, o ò níbì kan lọ, o ò níbì kan ṣe. Níbo ló fẹ́ pretend, o fẹ́ hùwà bí Ọlọ́run bíbá. Ìwọ tó yẹ pé mo ti dọdẹ láti ilẹ̀ pé gbogbo nǹkan tó yẹ kó ṣe, gbogbo ìwé tó kà, gbogbo báwọn èèyàn bọ́n ṣe fẹ́ géènì lára àwọn òbí ẹ̀. Èṣù wá dọdẹ, ó wá ní pé ọ̀tá Lizzy ò ní wúlò. Ṣé kò wá ní wúlò? Ó gbọ́dọ̀ wúlò. Torí ẹni tó ń fẹ́ nǹkan rí ó gbọ́dọ̀ bá oníre yọ̀. Ó gbọ́dọ̀ wúlò. Àwọn òbí ẹ̀ wọ́n ò gbọ́dọ̀ waste owó lásán, wọ́n ò gbọ́dọ̀ bímọ lásán, wọ́n ò gbọ́dọ̀ ṣe. Bẹ́ẹ̀ náà làwa náà, a ní bímọ lásán, a ní waste energy wa lórí àwọn ọmọ wa. Àwọn ọmọ wa máa ṣe fún wa jẹ. They will be the envy of the nation for us in the name of Jesus. Agbára Kristi. Wọ́n á rí bá ti ṣe àwọn ọmọ wa rọ́nà gbégbà. Bẹ́ẹ̀ náà ni Lizzy. Ṣùgbọ́n ìwà tí Lizzy wá hù, a ṣe pé o, a dẹ̀ sọ pé nǹkan tí ó ń ṣe. A mọ̀ pé ó ń ṣe tó ń bí wa nínú ni pé kí ẹ̀mí èṣù kó kúrò lára ẹ̀. Ẹ̀mí búburú kó kúrò lára ẹ̀. Kí ẹ̀mí Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí ní máa lò láti ìgbà yìí lọ àti títí láé, kó wúlò fún rẹ̀, kó dẹ̀ wúlò fáwọn òbí ẹ̀. Ṣùgbọ́n pé wọ́n sọ pé Naomi ló kù. Gbogbo ẹ̀mí èṣù tó jọ jáde lára Elizabeth pé kó máa da Naomi láàmú. Gbogbo àwọn ẹ̀mí èṣù yẹn, Ọlọ́run máa fi iná gbá gbogbo agbára kágbára tó ń yálò láti fi máa bá Naomi jà. Kò yẹ kó rí bẹ́ẹ̀. K'Ọlọ́run kó bá ṣẹ́ ogun ẹ̀mí búburú yẹn, kó ṣẹ́gun ẹ̀mí èṣù yẹn, nítorí pé nǹkan tí ò bójú mu ni. Ṣùgbọ́n ṣá o, nípa tiwa o, nípa ti Ọlọ́run tó dúró ti Naomi, ogun èṣù ní borí Naomi, ogun agbára òkùnkùn ní borí Naomi, ogun ọ̀tàkọ́tà ò ní borí Naomi. Tó bá pé tìtorí yẹn ni Mariam, mo ní Mariam, mo sọ́rí o. Wọ́n ní ìka tó bá ṣẹ̀, òun ni wọ́n ọba ń gé, àbí àwọn náà ṣe sọ. Dr. Lizzy là ń sọ̀rọ̀ ẹ̀ báyìí. Gbogbo ẹ̀mí èṣù tó wà nínú ayé Dr. Lizzy, k'Ọlọ́run kó bá lè jáde, kó wọnú òkun pupa lọ, kó lọ ṣègbè, kí kó bá fi iná gbà kúrò lára ẹ̀. Torí gbogbo àwọn strange ìwà tí Lizzy ń hù ní ààfin ẹ̀ sí Naomi, ó jẹ́ nǹkan tó burú jáì. Ó jẹ́ nǹkan tó Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí. Ó jẹ́ nǹkan tí Ọlọ́run tó lòdì sí pátápátá. Àdúrà wa ni pé kí Ọlọ́run kó bá tún Lizzy ṣe. Torí Lizzy ò ṣe báyìí, Lizzy ò rí báyìí tẹ́lẹ̀. Kí ló dé? Ẹ̀yin àgbàlagbà tẹ́lẹ̀ ń ṣe àmọ́ nǹkan tí gbogbo ẹ̀ náà ẹ̀mí èṣù ni. Ṣùgbọ́n nǹkan tó ti wà nínú yàn àti bribe tán ti fún ẹ̀yin àwọn alájẹbánu tó ń jẹ́ ẹ̀dà kọ̀ọ̀kan tó wà nínú ààfin kábíyèsí, tó ń fẹ́ ìlọsíwájú kábíyèsí, tó ń dẹ̀ fẹ́ ìlọsíwájú Naomi. Ogun èṣù á bá lé gbogbo agbára kágbára yẹn kúrò nínú ààfin yẹn. Ọlọ́run á bá lé gbogbo agbára èṣù kúrò nínú ààfin yẹn. Agbára ẹ̀jẹ̀ Jésù, ogun èṣù, Ọlọ́run á lé kúrò nínú ààfin yẹn. Agbára Kristi Jésù á lé agbára èṣù kúrò láàfin yẹn. Bẹ́ẹ̀ ni agbára tó ń lo ẹnì kọ̀ọ̀kan wọn, agbára tó lòdì sí agbára Kristi Jésù, tó lòdì sí agbára Ọlọ́run, tó ń lo ẹnì kọ̀ọ̀kan wọn láti ba ìjọba kábíyèsí, láti má yẹ kí kábíyèsí ní ìfọ̀kànbalẹ̀ láti ṣe ìjọba ẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. K'Ọlọ́run kó bá gba gbogbo agbára náà
kó gbà kúrò ní ààfin yẹn, kó sun gbogbo ẹ̀ náà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lizzy Ìbámájẹwọ̀ lọ tọrọ ìdáríjì. Lizzy lọ bá Ọlọ́run ṣe àṣepọ̀ kí Ọlọ́run kó lè dáríjì ẹ́. Má jẹ́ kí èṣù lò ẹ́ o Lizzy. Má jẹ́ kí èṣù lò ẹ́ o ní àfihàn. Kó lọ reconcile pátápátá. Kó bá Ọlọ́run ní àṣepọ̀ lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ jẹ́ èèyàn mi, mo dúpẹ́ lọ́wọ́ wa. Ẹ bá share, ẹ bá like, ẹ bá subscribe, ẹ bá fi tó kù sí comment section. Ẹ̀yin èèyàn mi tó pàtàkì, ẹ̀yin èèyàn mi tó mọ̀ bó ṣe ń dá sọ̀rọ̀. Nǹkan tó ń sọ pé Lizzy ṣe nìyẹn. Kí Ọlọ́run kó fọwọ́ tọ́ gbogbo wọn lọ́nkà àyà ní àfihàn káfihàn kó lè tòrò, kó lè tùbà kó túṣe. Ṣùgbọ́n tá bá sọ pé ẹnikẹ́ni tó wárùn kì ní àfihàn tó sọ pé àfi Kábíyèsí àti Naomi ló fẹ́ parun ní orúkọ Jésù, ara wọn náà máa pa. Jésù Kristi Olúwa olùgbàlà wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.